ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. ètò ti tèní ni lórí ọ̀rọ̀ ikú Mohbad o. Ẹ jẹ́ ká gbọ́ kókó inú ọ́pdẹ́ẹ̀tì tèní. Ẹ̀yin èèyàn lé ọ́pdẹ́ẹ̀tì tí a gbọ́ òun ni pé wọ́n ti transfer kéèsì Mohbad lọ sí DPP o. Gbogbo wa la béèrè pé kí ló tún jẹ́ DPP. Ẹ̀yin èèyàn lé wọ́n ní Directorate of Public Prosecution òun ni DPP. Wọ́n nítorí àwọn ọlọ́pàá ṣì ń dúró de autopsy result o. Wọ́n ní òkú Mohbad wọn ti release ẹ̀ fún ẹnikẹ́ni. Wọ́n ní wọ́n ti transfer kéèsì Mohbad lọ sí DPP. Ṣé ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa? Directorate of Public Prosecution ìyẹn Ministry of Justice. Wọ́n ní àwọn ọlọ́pàá ń béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn pé kí ló dé tó jẹ́ pé ẹ fẹ́ mọ́ ẹnu kúrò nínú ọ̀rọ̀ Wùmí ìyàwó Mohbad èyí tó dolóògbé. Wọ́n ní wọ́n ti fi ọ̀rọ̀ wá Wùmí lẹ́nu wò lẹ́ẹ̀mẹ́ta, àwọn ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní àwọn ọlọ́pàá ní kí ló dé tí ẹ̀ ń parọ́ mọ́ Wùmí. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi ọ̀rọ̀ wá Wùmí lẹ́nu wò ní ọjọ́ tẹ́ rí bàbá Mohbad lórí tẹlifíṣàn níbi tí àwọn ọlọ́pàá ti ń ṣe ọ̀rọ̀ tó ti ń gbé ọ̀rọ̀ sílẹ̀ lórí ikú Mohbad tí wọ́n dẹ̀ introduce àwọn family Mohbad sí orí afẹ́fẹ́. Wọ́n ní ọjọ́ yẹn gangan wọ́n ní wọ́n tún lọ sí pàǹtí ìyẹn bàbá Mohbad Joseph Ọlọ́ba àti ìyá Mohbad àti Wùmí wọ́n náà jọ lọ sí pàǹtí again táwọn ọlọ́pàá lọ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n tún kọ statement wọn sílẹ̀ ní ọjọ́ náà. Wọ́n ní ìgbà tó tún di on the 21st of September wọ́n ní wọ́n tún pe Wùmí wọ́n tún fi ọ̀rọ̀ wá Wùmí lẹ́nu wò ìyẹn ìyàwó Mohbad. Wọ́n ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyàwó Mohbad ti sọ̀rọ̀. Wọ́n ní kí wá lóde tó jẹ́ pé gbogbo yín lẹ̀ ń pariwo pé ìyàwó Mohbad wọ́n ní láti arrest ìyàwó Mohbad. Wọ́n ní gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ pé lórí kámẹ́rà tó wà ní ilé Mohbad pé kí wọ́n lọ yẹ̀ wò. Wọ́n ní wọ́n fix kámẹ́rà sílé Mohbad o. Wọ́n ní ọjọ́ kan tiẹ̀ tún wà tí àwọn celebrity tuntun dike àti one other man tí wọ́n lọ sílé Mohbad tí wọ́n lọ fẹ́rí Wùmí. Wọ́n ní lọ́jọ́ yẹn wọ́n ní pàǹtí ló lọ lọ́jọ́ yẹn wọ́n ní wọ́n bá ń lé. Wọ́n ní so many times bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ti gba statement lẹ́nu ìyàwó Mohbad. Wọ́n ní gbogbo àwọn èèyàn ló ń pariwo pé wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò. Wọ́n láwọn ti fọ̀rọ̀ wá lẹ́nu wò. Wọ́n ló dẹ̀ ti kọ statement. Wọ́n ní statement ẹ̀ wà ní pàǹtí lọ́dọ̀ àwọn ọlọ́pàá. A bá gbọ́ nípa DJ Splash tán ní ó ní stroke pé Naira Marley ló bá tọ̀tá ẹ̀jẹ̀. Wọ́n ní ọmọ yẹn ti ń gbádùn. Wọ́n ní ọmọ yẹn gan ń bọ̀ wá sọ tẹnu ẹ̀. Wọ́n ní wọ́n máa pè é láti interrogate ọmọ yẹn. Wọ́n ní wọ́n ti release DJ Splash ní hospital. Wọ́n ní ojú ẹ̀ ti wálẹ̀. Wọ́n ní so àwọn ọlọ́pàá máa pè é láti interrogate ẹ̀ lórí ọ̀rọ̀ Naira Marley. Wọ́n ní ẹlẹ́rìí kan tó tún máa fi òótọ́ ọ̀rọ̀ múlẹ̀ nìyẹn nítorí pé ó gbé ilé Naira Marley rè. Wọ́n ní ká sọ fún yín pé ara DJ Splash ara ẹ̀ ti yá pé so ẹlẹ́rìí kan nìyẹn lórí ọ̀rọ̀ Mohbad. Ẹ̀yin èèyàn lé a ti wà lórí ọ̀rọ̀ Mohbad ó tójọ́ mẹ́ta kan tá a ti ń sọ̀rọ̀ nípa update yìí. Ẹ̀yin náà rántí pé a ní on the 25th of October yìí ni wọ́n pe Sam Larry, Naira Marley àti Primeboy láti wá sí ilé ẹjọ́ ṣó ti yé yín láti wá testify lórí ọ̀rọ̀ èyí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n lórí ọ̀rọ̀ ikú Mohbad. Àti gbọ́ any other update ju pé wọ́n transfer kéèsì Mohbad lọ sí another department lọ èyí tá a porúkọ ẹ̀ fún yín lẹ́ẹ̀kan. Wọ́n dẹ̀ ní lórí ọ̀rọ̀ ìyàwó Mohbad wọ́n ní wọ́n ti pè é lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti gba statement lẹ́nu ẹ̀. Ṣùgbọ́n tá a bá tún gbọ́ any update a máa mú wá fún yín. Ọlọ́run Elédùmarè á ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí o. Ọlọ́run á dẹ̀ fi ojú àwọn aṣebi hàn. A dẹ̀ máa rí òótọ́ á dẹ̀ múlẹ̀. Ẹ̀yin èèyàn lé Mashola Gist TV ló mú ọ̀rọ̀ yìí wá fún yín. Ní agbára Ọlọ́run a máa rí justice for Mohbad o. Justice for Mohbad, justice for Mohbad.